tó lọ́kùnrin lóbìnrin ìṣe ọmọdé ìṣe àgbà ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí ayé. Ìkànnì Sanfatis Radio TV náà ló ní ká máa mú wá kó máa yé yín kékeré mọ́ra bí ìró kó wọ akéyẹmí ara yín gẹ́gẹ́ bí àmàlà dúdú pẹ̀lú ọbẹ̀ àbùlà lébé yìí ti wọnú ara ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Ẹ gbọ́ gbogbo àwọn nǹkan bíi mẹ́ẹ̀ẹ́dógún rèé tọmọkùnrin àbí ọmọbìnrin tó jẹ́ géńdé tó gbọ́dọ̀ ní lọ́wọ́ gẹ́gẹ́ bí ìṣítí àti gòkè ilé ayé. Sanfatis Radio TV lẹ́tí ń láǹfààní àtúntí mọ́ gbọ́ àràǹbárè yìí tá a mú wá. Ẹ wò ó pé èwo tó ní tòní ó ti yé yín àmọ́ tì í bọra wọn náà ni. Kí ni nǹkan àkọ́kọ́ àti pé nǹkan wo ni nǹkan kẹwàá tó fi dórí ìkẹẹ̀ẹ́dógún tá a kójọ ní àyín ta ni eléyìí gangan ni àwọn tó jẹ́ pé bí èèyàn bá ti ń pé gbẹnulé 40 ọdún tàbí ń pé 40 tàbí ń lé fẹ́rẹ́fẹ́ ayé ò gbà ká mọ̀ wòran mọ́ àwọn nǹkan kan mọ́ nǹkan kan tí ò dẹ̀ ní àbùlà àbí à ń tójú bọlé adáhunṣe ilé olóògùn tó jẹ́ wípé gbogbo ìmọ̀ wọn ara ẹni ìpara ẹni mọ́ ìṣe làákàyà àti òye ìní mú èèyàn dolówó dọlọ́lá tí dẹ̀ mú èèyàn ní ẹ̀mí gígùn. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ Abídèmí Yusuf náà lórúkọ mi èmi lọmọ sọkùnrin kò gbóhùn onílé èmi lọmọ onípò àlẹ́ ìlú ọmọ alété ìjọba ọmọ yẹn ò bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mi níjọjọ. Kí ni nǹkan àkọ́kọ́ ǹjẹ́ yìí ti lọ sórí YouTube ẹ ti tẹ Sanfatis ń bẹ̀ ẹ ti subscribe ẹ ti ṣe kí ni ẹ share comment ẹ máa wo gbogbo àwọn nǹkan wa lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ ìrìn àjò ọ̀hún ní báyìí tó ẹ gbọ́ ọmọkùnrin gbọ́dọ̀ ní ju kí ni ọ̀nà kan lọ fún ìgbésẹ̀ àkọ́kọ́ tó jẹ́ pé òun ni mo wọlé bọ́ ọba fẹ́ jẹ́ ọmọkùnrin takuntakun iṣẹ́ tó bá ń ṣe wọ́n ní ọ̀nà kan wọ́jà ó dífá fún télọ̀ tó ń ṣe kí ni ti ń gẹ̀rí bẹ́ẹ̀ ló dífá fún tíjà tí ń ta wúrobo ìtumọ̀ ni pé ọ̀nà kan báyìí torí pé ọ̀nà tí owó ń bá lọ kò mọ̀ ṣe bẹ́ẹ̀ kéré nídìí èyí ọmọkùnrin gbọ́dọ̀ ní àyínípadà tí ò ní jẹ́ pójú kan ní ti ń rí owó. Ọ̀nà kejì òun ni ká máa ṣe kí ni ká máa mú àṣeyọrí ká máa ṣe kó máa ní ìjákulẹ̀ yálà ò dáwọ́lé nǹkan kan ó kù díẹ̀ kó yọrí ló wò ó pé ẹ wo tàbí àjálù kan dé nítorí storms tá a mọ̀ sí àjálù àbí storms tá a tún mọ̀ sí àjálù náà ni ìyẹn lọmọkùnrin ló rò pé ọ̀nà yìí sọ̀nù irọ́ ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ilé ọ̀làdẹ̀ níyọnu ojú ẹni máa là wọ́n ní ọmọ ṣe bẹ́ẹ̀ yóò rí mẹ́nimẹ́ni tí ọ́ dẹ̀ rí tó tí ẹ̀dá ò gbọ́dọ̀ farabalẹ̀ àbí kó fi ọkàn balẹ̀ lórí ẹ̀ lójúpẹ́ náà wípé àti sóríire àti gòkè ó ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àpótí àti ládà ìyẹn ní apá bẹ̀. Ọ̀nà kẹta ni kí ọmọkùnrin àbí ọmọbìnrin kó ṣọ́ra láti máa gba ìmọ̀ràn àgbàjùmọ̀ràn látọwọ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn gan ti agánú ayé ni ẹgbọ́n ṣe mo lè ṣe báyìí èèrà ò fẹ́ pòpòrò dénú nílẹ̀ Yorùbá náà mọ̀ pé wọ́n ní alákàrà yìí fẹ́ kẹ́nì kejì dín ibi ó ti ń gba ìmọ̀ràn ni wọ́n ti da ìmọ̀ràn ọ̀hún síná wọ́n mọ̀ pé dá o ṣùgbọ́n àgbàjùmọ̀ràn ìmọ̀ ṣe bẹ́ẹ̀ kó bá ẹ̀dá ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀kẹrin rèé ni kí ẹ̀dá máa sá fún ojúṣe kọ́ máa yẹ́bẹ́rẹ́ pé irọ́ ìmọ̀ mú ẹ̀dá wọ́ láyé ni tó tún jùmọ̀ sí wípé àgbélébù rẹ ni ìwọ ló ní ojúṣe ẹni dẹ̀ ni ẹnì kankan ò ní bá ní sọ pé kálukú ló ní tí ń ṣe kí ni tí ń ró máa bẹ́ aṣọ tí ń dé máa bẹ́ fìlà ẹ̀ nídìí èyí bójúṣe bá ti dé ní apá ibi bí yìí àbápọ̀ ọ̀dọ̀ rẹ gangan my brother my sister dáàdì mi mọ́mì mi ẹ mójútó ojúṣe yẹn ẹ dẹ̀ ṣe kó ṣe dáadáa. Ọ̀nà karùn-ún rèé ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n lójúpọ̀nà pé ibi tó yẹ kó o ti gbé ìgbésẹ̀ ẹjọ́ pé ń ṣe náà ló ń rò níbẹ̀ àbó ń dúró de ìrànlọ́wọ́ ẹnìkan láti ibìkan pé bíbọ̀dá mi ti ń bẹ́ lu èbó màmá mi ti ń bẹ́ Jámánì àwọn máa ti fún mi lówó no ìwọ gangan ni òyìnbó ń fi ọ̀rọ̀ wọn kan bá wípé action is louder than voice nídìí èyí gbé bàtà rẹ pẹ̀gbọ́n pẹ́pẹ́pẹ́ kó o gbéra kó o má bàa gbéra ìyẹn ìgbésẹ̀ ó sàn ju ọ̀rọ̀ wótówótó ní apá ibi ibẹ̀ yẹn. Ọ̀nà kẹfà rèé ọgbọ́dọ̀ ní tangible bọ́ bá jẹ́ pé ọ lọ ilé ẹ̀kọ́ ìyẹn tá a mọ̀ sí kọ́lẹ́ẹ̀jì yálà tó fi láti jẹ́ dókítà àbí ẹnjìníà àbí kíni àbí agbẹjọ́rò tá a mọ̀ sí lọ́ọ̀yà wò ó o ní láti níṣẹ́ ọwọ́ lọ́wọ́ iṣẹ́ torí pé àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tan ní jẹ gbogbo ẹ̀kọ́ ní okòwò ọ̀rẹ́ mi ti la ibi ó gbàlà lèmi náà ó gbàlà ìṣù àìní náà lónìí yẹn ní ọ̀nà kẹfà ìyẹn ní apá abẹ yẹn. Ọ̀nà keje rèé ọ̀sẹ́ni tó rí tiẹ̀ rò lójúpọ̀nà ibi tó yẹ kó o ti jáde kó o ti méèkì àwọn nǹkan tó ṣe dáadáa fún ìgbésí ayé àbọ̀jọ́ iwájú àbáwọn àrọ́mọdọ́mọ rẹ̀ lẹ̀ láti máa tijú yálà oríta yẹn àkàrà mọ́ pé ní ọ̀tàlà tó wá wò pé òun àkàrà kẹ̀ wọ́n àbọ̀ títí wọn mọ̀ pé ẹ̀rí alákàrà ń bo oríta yẹn ẹ̀kọ́ mọ́ pé ní òmò pọ́n tó ń fi là tí ń tijú pé ẹ̀kọ́ ń bo tó dẹ̀ ti mọ̀. My brother my sister màmá mi bàbá mi ẹ jẹ́ kí ìtàn rẹ ní jẹ́ yìí ẹ jókòó nínú ìgbésí ayé wa ìyẹn ní apá ibi ibẹ̀ yẹn. Ọ̀nà kẹjọ rèé lọ wá ẹni tó ní làákàyè jù ẹ lọ láti máa bá rìn láti máa bá ṣe láti wípé o mú aláàbọ̀ làákàyè àbí akúrí ẹ̀dá tó pé wọ́n tó gbọ̀n jù lọ wọ́n ń bá rìn nínú level nínú ipò nínú ìṣesí ìjẹsí ọjọ́ orí gbogbo ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹni tó fẹ́ mú ní ọ̀rẹ́ ó ní gbogbo nǹkan yìí jù ẹ lọ tí èyí ṣe pé wọ́n ló tún ẹ̀sẹ̀ mọ́ ní lágbájá wájá ṣe báyìí tó lè bá ti wà ńbẹ̀ àwọn ọ̀nà tẹ́dà fi ń tètè là wọ́n fi ń di èèyàn nílé ayé rèé tí wọ́n dẹ̀ ń ṣe kíni tí wọ́n ń débi gíga níwàrà ń ṣe sàláì ní àbùjá kankan. Ọ̀nà kẹsàn-án rèé èéfín ẹja yíyan yìí tí òyìnbó ń pè ní smoking ọ̀gbọ́ o ní láti mú kúrò torí pé ní wẹ́rẹ́ à ń ṣe sà ní wẹ́rẹ́wẹ́rẹ́
ọmọ pa orí ni iná fi ń pè ní akúrè ẹ̀dá ọ̀nà tó yẹ kó o ronú sí níbi dáadáa irọ́ àwọn nǹkan yìí ti ń ba ayé ọpọlọ jẹ́ ọpọlọ funfun ó di dúdú ẹ̀yin náà wò ó ṣé ń tẹ́ ẹ lè fi nǹkan funfun ṣe ilẹ̀ fi dúdú ṣe dúdú ó ti di wípé ohun ìyílẹ̀ tí làákàyè ó ti jọba lójúpọ̀nà pé ibi tí èéfín tí mu ibi tí ń darí sí yẹn tí yóò bá máa fi ṣe jàgídíjàgan yóò dẹ̀ máa fi fa wàhálà káàkiri ọ̀nà kẹwàá rèé bí ìṣòro bá dé má rojọ́ má dẹ̀ ṣe máa ṣe wúlúwúlú wàlàwàlà irọ́ àdánwò ni ọlọ́run ọba fi ṣe fún ọ lójúpọ̀nà pé ó fẹ́ wo bí ìgbàgbọ́ rẹ ṣe gúnmọ́ sí ẹnu títí ń jẹ ẹran tó jẹgun tọ́ wá ń sọ káàkiri pé ṣémi ni mo á dì bá irọ́ pàtàkì ara rẹ pẹ̀lú ọkàn kan àti inú kan dúró pẹ̀lú ògo ọlọ́run ọba wípé ẹ̀dá tó ṣubú náà ni ó dìde bí èèyàn ò ṣubú kì í mọ ẹrù ẹ̀ dì ní ràbájì gan ní rẹ̀gẹ̀dẹ̀ fín ọ̀nà kọkànlá má máa sọ ọ̀rọ̀ rẹ jù fún èèyàn nípa wípé wọ́n máa mọ̀ jù nípa ẹ̀ ìwọ̀n bàbá ọ̀rọ̀ bá jẹ́ mẹ́wàá nípa ìgbésí ayé ẹ̀ jẹ́ kí wọ́n mọ méjì ó tiẹ̀ wá pọ̀jù àyúrò ẹ̀rí mẹ́ta méje yòókù inú rẹ ni kó wà bánú sọmọ́ bẹ́ẹ̀ èèyàn sọ torí pé privacy tí òyìnbó ń pariwo yẹn ìyẹn ni wípé kéèyàn ó lè dáṣe dámúdájẹ ìdájókò ìdárunú ìdáwùwà ìmọ̀ so èso oore ju wótòwórò àájí lójúmọ́ ají làárọ̀ a kò mọ ẹjọ́ wọn ní ọmọ ajímútẹjọ́ rò kòrókò kòròdò kòrébì kankan mọ́ wọ́n bá ti rí ẹjọ́ àbùṣe ti bùṣe ni má jẹ́ kíyàn ó jọba nú ayé ẹ̀ ẹ̀dẹ́ ńlá déédéé ní ìlọsíwájú lórí ẹ̀ ọ̀nà kejìlá yàgò fún ọtí àmupara nípa wípé lónìí mo mú àmúyóbámú lọ́la mo mú àmúyóbámú òun náà yàtọ̀ sí ẹni tí ń mu ìmukúmu ìfín torí pé ìmọ̀ gba ọpọlọ ìgbà làákàyè wọn ni ìwọ̀n bàbá yìí ṣókìlọ̀ bí oge bọ́ bá tiẹ̀ dípò ráyè ni yàgò pátápátá fún kíni ọtí mímu kọ́ ọmọ wèrè ọlọ́run ọba tẹramọ́ṣẹ́ gẹ́gẹ́ bíi pé àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ ní apá ibi ibẹ̀ yẹn ọ̀nà kẹtàlá má yẹpẹrẹ ara rẹ tó bá jẹ́ pé torí pé bó ti wà lọ́wọ́ yìí ọyẹ kẹdà ọmọ tó tó àti tójú má fara wé pé àwẹ ní tó bá wà nílẹ̀ náà lábàá bá mọ báyìí kò sí ní tá a fẹ́ ṣe ọmọ ìyá mi lọ́kùnrin lóbìnrin bàbá mi màmá mi ẹ má jẹ́ kí ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀ value ẹ̀dá mọ́ ọmọ standard tó tó àti tó kù ni kò sí bó ṣe fẹ́ jẹ́ lónìí òní lórí bẹ́ẹ̀ ilẹ̀ tí ó mọ́lẹ̀ nìkan ò lè sọ ẹni mu gàrí sùn ó lè di ọ̀la kó jẹ́ pé àjẹyíra tọ́kì àjẹyíra síkìn ìní padà jẹ tí dẹ̀ ń ṣe kíni tí ń yó ní apá ibi ibẹ̀ gangan ọ̀nà kẹrìnlá bá a bá ń sọ nípa ọ̀nà kẹrìnlá rèé o mọ̀lẹ́bí ṣe kókó mọ̀lẹ́bí tí o bá dálé lọ́wọ́ ara rẹ̀ ṣe kókó ju mọ̀lẹ́bí tó ti jáde lọ mọ́ káyé mọ̀lẹ́bí wọn ní ọjìnà sẹ́bí tán bí ọ tó ti jáde rọ o ṣùgbọ́n ẹbí báyálà o ti bí ọmọ o ti níyàwó jẹ́ kí ìyàwó àti ọmọ rẹ kí wọ́n rí òróró ara rẹ dáadáa gbogbo ẹ̀kọ́ ni ẹyin ó di ọ̀dọ̀ àbúrò mi ó di ọ̀dọ̀ àǹtí mi mo fẹ́ rí màmá mi bàbá mi wọn ní ọmọ yọjú sí wọn ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún àwọn yẹn ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n fún àwọn èyí náà kí wọn náà ó mú ìdá tó jẹ́ àádọ́ta yẹn gẹ́gẹ́ bíi pé wọn náà ni wọn ó tó padà wá bá ní apá bẹ̀ ọ̀nà tó gbẹ̀yìn rèé ọ̀nà tó gbẹ̀yìn ni wípé tó ara rẹ kó o dẹ̀ ṣe kíni ìjípèpè àti ìjí ní ọpọlọ ìní ó sọ ẹ́ dẹni tí kò ní mental problem lórí pé tí ìṣòro bá dé àbí gbogbo tí ń bẹ láyìíká rẹ ìyẹn tó o bá ṣe kíni bó o bá ṣe lu ara rẹ sí tírẹ́ẹ̀nì ara ẹ fúnra ẹ ní ẹ̀kọ́ tó dángájá lórí wípé àdásọ nípa ọpọlọ àdáronú ká ṣiṣẹ́ kí àágùn kó kúrò lára ká ṣe àwọn nǹkan tó tọ́ kí ara jí pépé ní gbogbo ìgbà kó máa dàbí ẹni pé nìyí kì í tó ọjọ́ orí tán pé ń ló dáa jù láyé ǹjẹ́ ẹ gbádùn ẹ̀ bí ẹ má bínú bó bá jẹ́ pé ìtẹ́yìn náà tó rántí ń bẹ ẹ kọ́mẹ̀ntì sábẹ́ comment section yẹn ẹ kàn kọ́ tiyín náà síbẹ̀ ìkànnì Samfatis Radio TV náà lẹ́tí ńláǹfààní àti mọ́ gbọ́ ìròyìn ajá balẹ̀ léyìí tí ń ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú tí ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe kíni tí ń sàn mẹ́ndẹ̀ lápá bíbẹ̀ yẹn orúkọ mi ò yípadà Bídèmí Yusuf náà ni èmi lọ́mọ sọkùnrin kó gbóhùn lé ọmọ nípa àlélu ọmọ alété ìjọba ọmọ yẹn ọ̀bọ́gà rẹ̀ yẹn abara funfun ọkà abara mìnìjọ ẹ bá ń lọ sí YouTube yín sẹ́ ẹ tẹ Samfatis Radio TV ẹ subscribe kẹ like kẹ share kẹ comment ẹ lẹ̀kọ́ ẹ jájọ rùpọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà yé pa ká rẹ̀pọ̀ rẹ̀pọ̀ bí kíni ká ṣe bẹ́ẹ̀ bí àmàlà àti gbẹ̀gìrì lápá bẹ̀yẹn ẹ ní mórí bú sọnù àkú kíni àkú ọ̀sẹ̀ àkú ọjọ́ òní àánú òní fi wálẹ̀ ó dàbọ̀.